ṣe. Ọjọ́ orí ẹni bá túlẹ̀ sí. Alihamdulilayi la ó ṣe. Ẹlọ́run lókè lónìí gbogbo ọpẹ́. Alihamdulilayi la ó ṣe. Aláṣẹ yàbára mọ́ rẹ̀ jà. Alihamdulilayi la ó ṣe. Ayẹ̀ṣí tù ní sọ́jọ́ rí. Alihamdulilayi la ó ṣe. Ó ti ṣọdún èyí. Kò ní í já ṣe mọ́. Ó ti ṣàádọ́ta ọdún láyé. Kò ní í já ṣe mọ́. Láṣẹ pátìlà lókè. Láṣẹ àdániwáyé. Kò ní í já ṣe mọ́. Alihamdulilayi fọ́níṣẹ́ ńlá o. Alihamdulilayi fọ́ba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run. Adániwáyé o. Adániwáyé fi ṣe kẹ́ni nínú ayé bí. Òní ọjọ́ yìí kejì oṣù kẹrin ọdún 2022 ìlọ́pàá àádọ́ta ọdún gẹ́rẹ́ bí Alhaja Saidat Títílọpẹ́ Ayáṣítù dẹnu ayé ń bí. Olóògùn ọdún o. Ayáṣítù ọmọ òrùẹ̀kọ̀ olóúnjẹ tútù lápò lápò aṣèyí ṣàmọ́dún lórúkọ lọ́rùn ọba. Ọmọ onílé ńlá o. Saidat abọ́ ọmọ pé ilé ọ̀la ńlá ti bí ọ. Abíọ́ nílé ọ̀la o. Tún lọ́kọ̀ nílé ọ̀la. Ọ̀làwá ṣubú lọ́la. Apádà sáìdá ọmọ nìkan olórúkọ lọ́rùn ọba. Ayábíọ́dún Ṣítù mọ́ ń gbọ́ o. Ayábíọ́dún Ṣítù àbúrò Láre Ṣítù tí ń ta mọ́tò nílùú Èkó. Ọ̀fìn mọ́ fi gègé lọ́rọ̀ ẹnu mi. Àbùkù ọmọ nìkan ọláṣẹ́ àdáni ìlú ayé. Wọ́n mọ̀ dáṣẹ́ ara mi jẹ́ rárá o. Saidat Títílọpẹ́ Ayáṣítù kan gbọ́ bí mo ti wí. Ẹ̀gbọ́n rẹ̀ lọ́rọ́ mi wá bí. Fọlá òòrè kan. Aláṣẹ SDS Hotel tí ń bẹ ní ìlú Ẹ̀pẹ́. Ńlọ́bẹ̀ mi lọ́wẹ̀ ó ní aláwọ̀ ká. Ó ní ọ̀sìn bá ń kábùrò mi. Ó ní àdùnkù bá wáyé. Adùn rí mọ́ nìní. Ó ní dẹ́kun báńkì gbogbo ọdún. Mo wá fẹ́ ṣe ìwéré o. Ọmọ late Alájà Mufutihat Àdùnní àti Alájì Ṣọlá òòrè kan. Bàbá àdínì ọ̀fẹ́pẹ́ nígbà ayé rẹ̀. Kọ́lọ́rọ̀ ọba ó fún wọn lálùjọ́nà onínẹ̀ẹ́ra. Ẹ̀pà níṣẹ̀lẹ̀ àwọn bàbá rẹ̀. Mo forí balẹ̀ lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ kí n tó wọ ilé wa. Ọmọ olókùn àbàtà mẹ́bẹ̀ ni wọ́n kó kí láwọn bàbá rẹ̀. Òkun ò ṣe é gbé rárá o. Ọ̀sà ò ṣe é gbé lọ síbi kan. Ẹ̀pà ìlólèdè làkàn bẹ́bí àdáni wáyé ló fi fún yín. Ọmọ ìgbẹ̀yìn ò mà ná. Wọ́n ní bó bá dìjọ́ òrò kánà ó mọ̀ ṣe wá sílé bàbá tẹ̀yìn. Torí tó bá wá, òrò ni yóò gbé e lọ. Ọmọ ẹ̀rín ṣe bí ìjà atán. Ìjà ìtọ́ inú rẹ̀ ló wà. Ọmọ olóṣọmọdì gbà mọ́ lọ́wọ́ òjò. Ọmọ àrí náà dẹ́dẹ́ jà sílẹ̀. Ọmọ àjògiri tútù mọ́ra. Ọmọ ọ̀jágọ́nà ọbẹ̀ ìpẹ́sù. Ọmọ ìpẹ́tù àdó. Ọmọ arọ́wọ́ òkúrẹ́jọyè. Ọmọ alẹ́kùwọ̀dọ̀ òkè àrọ̀ ní bẹ́bí ni wọ́n pò kílẹ̀ bàbá tó bí ọlọ́mọ. Ọmọ ẹni tó gbókùn yìí gbọ́dẹ̀. Mo ní ọmọ ọgbà bí mo ti wí o. Ọmọ òré kan. Ayáṣítù náà ti mọ́ fi gègé lọ́rọ̀ ẹnu mi. Mo ní ọmọ ọgbà bí mo ti pò kí láwọn bàbá rẹ̀. Ẹni bàbá Ajídé pẹ́ o. Títílọpẹ́. Ẹni bàbá Ajídé pẹ́ mẹ́bí ṣùkúṣù kẹjálẹ̀ gbẹ́lẹ́ wọn lọ́wọ́. Ẹni kan tí ò bá Ajídé pẹ́ kan. Mẹ́bẹ́ gbogbo ẹjálẹ̀ gbẹ́lẹ́ wọn lọ́wọ́. Ọmọ ajírọ̀bà ọmọ tuntun kúlù. Ọmọ arìnwọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ní ẹgbẹ́ni. Ẹgbẹ́ òkùnkùn nù ẹ̀yìn. Mẹ́bí ọlọ́tẹ̀ èèyàn lẹ́yìn ò fẹ́ kíra rárá. Ọmọ onídà má jẹ́ kí má jẹ́ ènìyàn. Ọmọ akẹ́nigbókẹ́rù ó bẹ̀rẹ̀ ọ̀nà. Ẹgbẹ́ oníkùúra ni. Ọmọ kéwù ṣòro ké.